bẹ́ẹ̀ ni ilẹ̀kùn Mákà Mádínà tún ti ṣí fún gbogbo alálàájì láti wá relé Olúwa lọ rèé jọ́sìn láì ní pákáleke nú. Almaroof Olúyọ̀lé Hajj and Umrah Tours Limited ní ká ẹjẹ́ abá lọ. Almaroof Olúyọ̀lé Hajj and Umrah Services òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólókò nídìí iṣẹ́ hajj àti umrah. Ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj ló lè ròyìn kọ́ má bà wá bọ́ sọ́wọ́ alágbèédá lásìkò yìí. Ẹni tọ́mọ̀nà ni ọ̀tẹ̀lé o. Almaroof Olúyọ̀lé Hajj and Umrah Services ọ́fíìsì wọn wà ládojúkọ ọlá Shell petrol station lágbègbè Yídì Àgòdì géètì Ìbàdàn. Ẹ lè máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867 lẹ́ẹ̀kan sí 08030817867 pẹ̀lú ògùn Ọlọ́run hajj tọdún ní Almaroof Olúyọ̀lé ni màá bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكيد قالوا لي في السلام عليكم ورحمة الله وبركاته أكيد أكابو سيرتو والبصيرة يتياما تاتيقولات لشيرو سلسل 3.9 نياوة ني أوسني بي كتنا تدسي وياتاقون قولي يناتلون àwọn sáàsù àti wọn máa bá a sọ̀rọ̀ ọlọ́run tó wà ní ìkàlẹ̀ àwọn náà ni ó tún máa bá a sọ̀rọ̀ fún ti òru òní àwọn náà sáàsù Suleiman bọ́ni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalam ala rasulillahi wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣọ́jáde anábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá anábì àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gba mùsùlùmí ní àpapọ̀. Gẹ́gẹ́ bí a ti ṣàdéhùn fúnra wa lánàá lẹ́yìn ìgbà tá a ti kí gbogbo wa pé ọlọ́run yóò máa ṣàlékún ìkẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn onísábàbí ètò yìí ọlọ́run balẹ̀kọ́lá yóò máa bá ní ṣàlékún àánú rẹ̀ lórí wọn. Ramadan ọlọ́run yóò gbà ní ìbádà fún wa. Ilé ẹ̀sọ́ National FM ọlọ́run má jẹ́ kó jóná máa bá ní ṣàgbéga fún wọn wọlé àjọ kan sọ Ọlọ́run. Gẹ́gẹ́ bá ṣàdéhùn fún wọn lánàá ìgbà tá à ń sọ̀rọ̀ lọ sọ yí pé ìsìláàmù ilẹ̀ Yorùbá ó yàtọ̀ lágbàáyé. So kí wá ló ṣẹlẹ̀ sí ìsìláàmù ilẹ̀ Yorùbá tó fi rí báyìí. So tá a bá ti ẹ jẹ́ ká kọ́ sọ àwọn àìsàn tí ń ṣe wá ká tó wá wo pé kí ló fà. Nínú àwọn ibi tí àwọn abala wo ni àìsàn tí ń ṣe Islam ilẹ̀ Yorùbá tàbí tí ò tiẹ̀ ti jọ ti Brunei lágbàáyé. Àkọ́kọ́, ìlànà bá a ti ń ṣàdúà, bá a ti ń ṣe àdúà, ìlànà rẹ̀ kọjọ́ mọ́ ti ibì kankan lágbàáyé. Ànábì sallallahu alaihi wasallam mẹ́ka máa mú lẹ́sẹẹsẹ ni o. Wo ẹ̀rọ alẹ́ ń gbọ́ mi, mo fẹ́ kẹ́ ẹ mọ ibi tí àṣìṣe ti wà nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Islam
ká fi lè wò pé sẹ́rù islam ti ilẹ̀ yóò bá mo fẹ́ ṣe àbí islam tànàbí sallallahu alaihi wasallam. ẹ má wò pé ọmọ ekele ti ń sọ̀rọ̀ níjò ní abiná ọmọrùn lẹ́nu ẹ̀ alhamdulillah. So ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ẹ̀rí ní máa ń jẹ́ kéèyàn lágbára. So ká mú ìlànà àdúrà islam ó jẹ́ kó yá ké àdúàhù wal ìbádà. Ànábì sallallahu alaihi wasallam ó ní àdúrà tẹ́ ń wò ó ń gángan ní ìjọsìn. Àdúrà ṣe ó ń gángan ní ìjọsìn. Inú riwaya hadithi mi Ànábì ní wá mukhul ìbádà. Bọ́gọ́ ọpọlọ ìjọsìn àdúrà ni. Ọlọ́run dé pàṣẹ rẹ̀ ní Al-Qur'an Karim. Ọlọ́run ní wa idha sa'alaka ibadi anni. Wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an. Ọlọ́run ní táwọn ẹrú mi bá ń bi wá Ànábì léèrè nípa èmi Ọlọ́run pé mo súnmọ́ wọn ni kún lè bá wọn bí wọ́n ṣe máa pè mí sọ fún wọn pé mo súnmọ́ wọn máa bì mí Ọlọ́run. Ọlọ́run sọ pé tí èbá ṣe nínú àyà mi Ọlọ́run ní ìbá kí n mọ́ fi ń ṣe ìbá páyín tì tí èbá ṣàdúrà tẹ̀ ń ṣe ó fẹ́ pé àdúrà minal ìbádà ìjọsìn ni. Tí má dẹ̀ pé nǹkan níjọsìn nǹkan àkọ́kọ́ táwọn àáfàá tí ẹ gbọ́dọ̀ jẹ́ ká gbọ́yé pé tí má ti ní kíní ìjọsìn ni làbúdà antakuna tawqifiyatan. Nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ tawqifiyya. Kí ni à ń pè bẹ́ẹ̀? Ó ní pé báwo ni wọ́n ṣe ní kó o ṣe kì í ṣe bó ṣe wù ọ́. Báwo ni wọ́n ṣe ní kó o ṣe. Ọlọ́run gbé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó gbé dìde ilan nasi káfà sọ́dọ̀ gbogbo ayé pátá. Kò gbé dé sọ́mọ Lárúbáwá gbogbo ayé pátá. Nínú àwọn ìtọ́lọ́run ṣe fánàbí tí ó ṣe fáwọn ànábì Ọlọ́run míì ó ní pé àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣáájú rẹ̀ lọ ẹlòmíì odi ìlú kan ẹlòmíì ìletò kan ẹlòmíì síríìtì kan báyìí lọ́lọ́run gbé dìde sí tó yẹ pé ọ̀rọ̀ síríìtì kejì kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tọ́lọ́run fẹ́ gbé ànábì dìde ó gbé dìde sí gbogbo èèyàn pátá. Tó bá rí báwọn ìpè ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run gbé dìde sí gbogbo èèyàn. Ìsìláàmù yẹn tó jẹ́ pé náà ló mú wa kò yẹ kó yàtọ̀ ní anywhere ẹni ibi tó bá rí ọ jẹ́ kò yẹ kó yàtọ̀. Tá bá mọ̀ yìí pé àdúrà tawqifiyya ni ṣé àwọn àfáà wa tàgbà yìí pé ìjẹ́ ń pè níjọsìn jẹ́ o á ṣe bí wọ́n ṣe ní ká ṣe ni. Ǹjẹ́ àwọn àfáà ń ṣàlàyé pé bọ́lọ̀ ń ṣe ní ká ṣe ni bánàbí ṣe ní ká ṣe ni bí òjú yìí pé wọ́n kàn ti kásà ṣe lọ. Ẹ jẹ́ wá máa dùà lápẹẹrẹ kí n kọ́kọ́ mú àdúrà látẹ̀yìn irun so tàbí kí ẹ jẹ́ mú irun torí pé ọ̀gá àdúrà ò ní irun tá a bá fẹ́ kírun ilẹ̀ Yorùbá yìí ńlá ti rí ìmí ń bẹ tó jẹ́ pé ó kọ́ àwọn apá kan láfíríkà sínú ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí ilẹ̀ Yorùbá yìí ni. Ẹ̀fà alámanáwó la ilaha illallah la ilaha illallah la ilaha illallah wọ́n kàn síláàlá wọ́n kàn dákọ̀ ọrùn ni aláàpá àṣádà la ilaha illallah àṣádà àwọn kan ṣe àwa tí ẹ̀gbọ́njú bá yùn tó pọ̀ dáadáa tí wọ́n kọ́kọ́ sásìkiri wọ́n wàá dàpọ̀ márùn tẹ́ bá wá bí ẹ léèrè gbà kí lélẹ́yìí síbi tá a ti fẹ́ kírun ikọ̀ ọmọ òun ni àwọn sọ̀hábà òun ni wọ́n ṣe òun ni ànábì sọ̀sálá ńlọ́kọ́ wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe mọ́kànù tẹ́ ṣe ń kọ́tọ́rù tẹ́ ṣe ní Kuwaiti tẹ́ ń ṣe ní Íjíbítì wáyé títí a fi jẹ́ bí wọn ni kò yé yín ni wọ́n wà wá ọ̀rọ̀ kan sọ pé ṣé ẹ rí tá a bá ti kírun tán ká tó wá kírun àìmọye nǹkan kèfèrí láti ṣe àìmọye ọ̀rọ̀ tó lè gbé ajáde kó nù Islam láti sọ káwá tó gbólóhùn wí pa ẹ̀sẹ̀ fẹ́ gbá Islam bí wàá ta ẹ̀sẹ̀ fẹ́ wọnú Islam ẹ rí i pé ẹlòmíì tó bá gbọ́rọ̀ yóò ní aláwọn Sufi ojú inú ni à ń lò báàtì níní ìlòkulò náà a jẹ́ pé ń tọ́ ń sọ ni pé ẹni tí ó rà líjẹ náà Ọlọ́run wọ̀ òun lẹni tó kú sórí ìrun tàbó kírun tán òun náà ló kú ìtumọ̀ rẹ̀ nù ó bẹ̀rẹ̀ pé tó bá lè kó mọ́sálásí yóò ti ṣe nǹkan tí ó ti gbé jáde kó nù Islam òun á kú láàrin zuri sí asu yìí kò lè wà líjẹ náà torí ẹ ti gbà yí pé èèyàn ṣàṣe nǹkan tí ó gbé jáde kó nù Islam ni
tó wá pẹ́ léyìn ni wọ́n ṣe bá ń bì kan gbogbo ayé kákọ́ máa pariwo léra lórí alámanáwó láìláìlá 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 lákọ́lákọ́lákọ́ àwa kírun tán lágbàáyé gbogbo bí tẹ́sìn ti dunlẹ̀ tí Islam wà ń bẹ tó jẹ́ ìlú ẹ̀sìn tí wọ́n bá ti kírun tán assalamu alaikum warahmatullahi assalamu alaikum warahmatullahi kí ni tánàbí ni a sọ ṣe àkómọ́ sọ wọ́n pa dùà àmà táàpù bí wọ́n bá ṣe ní ká ṣe ni òun náà ní gbólóhùn astaghfirullah astaghfirullah kì í ṣe pé àmọ́ ṣe papọ̀ o kálukú ọmọ wí tiẹ̀ bí wọ́n ti ń ṣe lágbàáyé káàkiri kódà nílẹ̀ Haúsá gan ìyẹn rò pé mo kírun mosque kankan rí níwọ̀n bá ìlú ilé òkà tí mo máa ń lọ nílẹ̀ Haúsá ìyẹn rò pé mo kírun mosque kankan rí kí wọ́n á gbọ́ kán sálámà káàkiri la ilaha illallah tó dà ló jẹ́ pé ìyẹn tí Yorùbá dé sáà yẹn kọ papọ̀ mọ́ra wọn ẹ má sì gbọ́ yẹ lómi ọmọ ní ẹ máa wo nǹkan àtakò sọ̀rọ̀ àtakò kọ́ ẹ̀ àní Islam wa kò ṣeé gbé hàn lágbàáyé kì í ṣe báwọn yòókù ṣe ń ṣe lágbàáyé la ṣe ń ṣe ẹ rí i pé kọ̀ papọ̀ mọ́ àṣìbò míì la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah alhamdulillah rabbil alamin fásà àwọn kanu yíò kọ́mọ̀ dáadáa àwọn kan ní subhanallah walhamdulillah gba salama ó yẹ kẹ́ máa bì lọ́wọ́ pé èwo là níbi sí ń bẹ o wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billahi azim fásà kanu àwọn fásà míì ó ní wàjámù rasulu la ilaha tasazu wàjámù ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀tì bá Yorùbá lẹ́vù ní kí ló dé àwọn láwọn máa wá unnecessary excuse kan kí ẹni tá a bá wò ó sẹ́tà bá ṣe bá àwọn èèyàn àwọn ayàkọ̀ kan a gbọ́dọ̀ fi ilé ẹlẹ́nu lágbàáyé sọ̀bí tí ẹ ti ṣe bẹ́ẹ̀ tí wọn náà ti kírun fún wọn ìbá ọ̀tọ̀ olókàwé o so níbi àdúrà nù ibi àdúrà yẹn náà lọ tàtà pòrò ló di wípé ẹ jẹ́ ká máa kóra wa jọ láwọn ọjọ́ kan ká bẹ̀rẹ̀ àsàlátù so ká mú jọ Sunday ká jókòó bẹ́ẹ̀ so ilẹ̀ Yorùbá nìkan ní ti ṣẹlẹ̀ o ẹ máa gbọ́ ẹlòmíì ò ní àwọn tó sọ pé àsàlátù ọ̀dà àníṣẹ́ ìntẹ́ ẹ̀ ń ṣe ń ṣẹ́ ilẹ̀ Yorùbá yìí nìkan ni tọ́wá ní ẹlòmíì ní kí ni ẹgbẹ́ báyìí ìfẹ̀dá akọ́nú àwọn ẹgbẹ́ lásàlátù ń bẹ ń Kánò kódà mísánà wọn ṣe ọmọ Haúsá ní sọ pé ń lọ dálẹ̀ ètí báyìí náà lẹ́mú lọ ọbẹ̀ ọmọ Yorùbá náà ní sí ìjókòó ń bẹ àbí tẹ́ bá ra àwọn àṣà Haúsá kọ̀ọ̀kan so gbogbo bí Yorùbá ti wà lágbàáyé tẹ́ bá ti wà lágbàáyé báyìí tẹ́lẹ̀sìn bẹ́ẹ̀ ń bẹ tó jẹ́ mùsùlùmí ìyìn tí ọkọ̀ ọmọ wá sí ẹni rònú ni pé bó láti dá sàlátù lẹ̀ gbogbo ayòlú yòókù bíi tí ẹ bá wà lágbàáyé ìyìn tí ó wà sí ẹlẹ́mìí ni pé bó láti káwọn èèyàn lẹ́sìn àwọn hálẹ́kọ̀ ẹ̀lmíyà ìjókòó ẹ máa bọ̀ níjọ́ sátidé káṣe wá sí ìyìn táwọn ìlú yòókù tó wà lẹ́mìí tiẹnu bíi Indonesia Afghanistan nǹkankan so láwọn ìlú tá ẹ̀ ń gbé ẹ̀yàn ará ìlú òyìnbó tẹ́ ń gbọ́ mi tẹ́ wà lórí Facebook ìlú tẹ́ ń gbé ẹ sọ àsàlátù India ládùúgbò bẹ̀ ẹ sọ àsàlátù Indonesia ládùúgbò bẹ̀ ẹ sọ àsàlátù ará Qatar ládùúgbò bẹ̀ but àsàlátù ẹ̀ ń tẹ́ sọ àsàlátù ilẹ̀ Yorùbá ni pé àwọn akínníkan association of Belgium àwọn akínníkan association of America so ọmọ Yorùbá ni ará diaspora kí ló dé tó jẹ́ pé àwa nìkan là ń sin nǹkan. fàlà ìbá fi Yorùbá siwa annadinahu kadini nasara la kadini Muhammadi kadini nasara la kadini Muhammadi. So ibẹ̀ nìkan láti rí àlébù Yorùbá náà àákàrọ̀ ẹ̀sìn yẹn fúnra wa sẹ́wọ̀n pé èyí tí ìsọ ń tọ́ fà o mò ń sọ àwọn
agbègbè ibi tó ti jẹ́ wípé àkíyèsí yẹ kó wà lórí kinní bóyá nǹkan mi ló yẹ ká ṣe tá a mọ̀ tá a lọ rán nǹkan mi àti nínú àwọn tó wà nílùú òyìnbó tí a ti bá mi kọ́ sójú screen báyìí pé kò sí rárá náà ti ń wò wá lọ́wọ́ lórí screen pé kò sí irú tí mo sọ nílẹ̀ Yorùbá tó jẹ́ nílùú òyìnbó tí ẹ wà rí àsàlátù kan ará Indonesia ni o ará London ni o so lérí ibi tẹ́ bá ti bá kí àwọn ará Amẹ́ríkà gan àsàlátù òun lọ́dọ̀ ọmọ Yorùbá ní òde bẹ̀ kí mo fẹ́ dá àsàlátù lẹ̀ sáníyàn tọ́lọ́ ni àbáníyàn tó wó ẹ wá bèrè àwọn àsàlátù ẹ̀sìn mélòó ni wọ́n ní àgbọ́yé mélòó ẹ̀sìn wo ni wọ́n ní ẹ̀kọ́ ẹ̀sìn wo ni wọ́n ní láti ìjọ yìí so inú àwọn nǹkan tí a gbé wọnú àdúrà òun nípa ti pé àdúrà ṣíṣe ẹ jẹ́ ká kó mẹ́ọ̀ ká bọ́ sí abala míì tàdúrà yẹn náà pọ̀ lóríṣiríṣi inú rẹ̀ ẹ mọ̀ ti jẹun kú mbẹ́ Ọlọ́run gbàdúrà yín bísímìláì kan iná àti iná kan lẹ́yìn rẹ̀ Ọlọ́run kò mú kàtà yín ilẹ̀ Yorùbá nìkan náà ti ṣe bẹ́ẹ̀ lágbàáyé sẹ́wọ̀n pé orí ayélujára la wà ẹ́ orí rédíò la wà ẹ́ ó kò ní kẹ́nìkan kàn mọ́ fọ́ǹbù tó o bá ní mi lọ́wọ́ pé wọlé lágbàáyé ilẹ̀ Yorùbá nìkan ló ní bísímìláì mẹ́ta kúlẹ̀ aláwọ̀ mẹ́ta ogun aláta rí mẹ́ka àwọn òkú ọlọ́mọ jà sí lálìkẹ́ àmọ́ so ilẹ̀ Yorùbá yìí nìkan ni kódà rẹ̀ sì ní tẹ́ ẹ bá ṣàdúrà fẹ́ lómi pé Ọlọ́run bí abùkátà yín bisimilahi rahman rahim lakal hamdu ya rabbana kàmá tẹ́ ń ka kí n lọ́wọ́ yóò mọ̀ òkè ẹ̀ ṣàdúrà ẹ̀ fi iná àtẹ̀ná sí fi tàbátí àdá látarodo àbífátíà kẹ bá ń fi tàbátí àdá àtógùn ọ̀tá alẹ́ àtógùn ọ̀tá òde tàbátí àdá bá mi kí níkà tó ilẹ̀ Yorùbá ni kò sí bí kẹ̀kẹ́ lágbàáyé lọ́rọ̀ ẹ̀sìn mo kọ́ ẹ káwa náà káwọn sẹ́ǹsì bọ́dé dẹ́ kí wá ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ yí pé ní tí mò ń sọ yìí ibi tó ẹ bá rí tó bá wà ẹ lè jẹ́ àmọ́ o ẹlẹjàmọ ẹ̀yin lè tí ní dáadáa àwọn Afghanistan tí wọ́n wà ní Belgium so àwọn ọjọ́ máa ń ṣàtú ni àbíkọ́dà tí wọ́n fẹ́ ṣàdúrà bísímìlà mẹ́ta kúlára mẹ́ta ó ní ọmọ ṣe ẹjàmọ nínú rẹ̀ níbi ọ̀rọ̀ àdúrà àbí kákò níbi ọ̀rọ̀ àdúrà kábọ̀ síbi abala mi níta bá tó rántí níbi àdúrà àtúnṣọ kábọ̀ síbi abala mi abala wo òun náà níbi ìnáwó tó ní í ṣe pẹ̀lẹ́sìn ìnáwó tó ní í ṣe pẹ̀lẹ́sìn ilẹ̀ Yorùbá ẹja ọkọ̀ mú súná ọmọ àwọn àfáà gbà pé ojúṣe àwọn àti bí ìyàwó ojúṣe àwọn ni pé àfáà gbọ́dọ̀ wà níbi súná ọmọ àfáà gbọ́dọ̀ wà níbi ìyàwó kò sì sorígun àfáà níbi méjèèjì ẹ sọ fẹ́ anybody tó bá sọ pé ó wà ń bẹ ẹ nínú tí àwo nígbà tí ẹ fẹ́ sọ̀rọ̀ súná ọmọ ẹ̀tọ́ tá a ní lórí ọmọ ẹ sọ bí tí ẹ ti sọ wípé àfáà ni kò ṣe ẹ sọ bí tí ẹ ti sọ wípé níbi ìyàwó àfáà níbi ọ̀rọ̀ nìka nínú gbogbo tí àtàjọ kà jẹmọka tí àmàlìkíyà lẹ sotiba adori asimawi insiya risala mukhtasaru khalil sotiba mukhtasaru khalil ẹ̀rí ẹlòmíín bẹ inú àwọn tó wà lórí kíní lórí Facebook ó rí pé ọjà ti bọ́ọ̀sì ọwá ní ẹ̀bà sí mú tọ́pìkì míì so ó ti dán torí pé ní tí a fi ń jẹun nù so nígbà bá padà yá irú wọn máa ń gérí ẹ ti dá wọn mọ̀ àwọn gérígérí inú ó ti bí pápá torí pé pọ́blẹ́mù ti ń ṣẹlẹ̀ tó fi jáde pé gbogbo ẹ̀ wá dàpọ̀ pẹ̀lásìkò tá a wà ẹ́ tá a ní ọ̀ma burú táwọn àáfàá ti dálẹ̀ lórí ọ̀rọ̀ orí gígé so òkèlè ń wọ ẹ̀wòsàlẹ̀ that is why ànábì máa ń báwọn èèyàn sọ̀rọ̀ lórí tí ń lọ òní ibi tá à ń padà bọ́ àjá sínú afẹ́ tí tẹ̀tìkánná so ara fẹ́ máa tíbọ̀ díẹ̀
nígbà tí èèyàn bá ṣe kí ni o téèyàn bá débi súná ọmọ àwọn àfọwọ́ni ṣọ́ọ̀bù àwọn là ń wá yìí ṣọ́ọ̀bù wo níbo ni ẹ ti bọ́ ọ sí ẹ béèrè sáwọn òyìnbó ò bímọ ṣé malárá ò bímọ sáwúsá ò bímọ wáì tó jẹ́ kí ní gbogbo àgbáyé ọ̀nà ìnáwó tiwa lórí tí Islam là kalẹ̀ ó yàtọ̀ kì í ṣe pa ní àlè káwọn àfàjọ táwọn náà bá bímọ káwọn àfàjọ ṣùgbọ́n sóun gángan nípìlẹ̀ sóun nípìlẹ̀ kí làwọn èèyàn ti bọ̀bẹ̀ tí ó sì ń bẹ̀ ìní ọ̀fà owó kọ́mọ́ ha owó kọ́mọ́ ọmọgọ́ owó kọ́mọ́ ọmọràn kílẹ̀ ọmọ jàgbé mọ́ gbogbo àwọn nǹkan kọ́mọ dàgbà so ẹlòmí ìjà tí ẹ ti bára wọn jà lórí súná ọmọ táwọn àfà tí ẹ ń dojú tí ẹ lójú agbo pé òde èmi mo ní ìjókòó yìí ìjókòó nínú tí àwòrán anúgbọ àti àti mọ̀ọ́ká ẹ sọ bí tí ọ̀rọ̀ ìjókòó àfà ti wà ń bẹ́nu tí àti ẹ̀yìn náà lè kọ́ wa ẹ sọ bí tó ti wà níbi ọ̀rọ̀ nìka ní ìrètí sọ yìí pààtì tí kìíní ò ní à ń tìbọ̀ díẹ̀díẹ̀ ni o à ń tìbọ̀ so kí owó àfà alásàlà tó ọmọ bínú tí wọn padà kọ sí tibẹ̀ à ń bọ̀ díẹ̀díẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ni challenges ni atú rẹ̀ síta ni ìwọ kan sọ pé yín ní òye àwọn Indonesia sí báyìí kọ́ra bí súná ọmọ wọn síbi gbogbo iná ń lọ bí súná àwọn yòókù pàtàkì lẹ́yìn aráàlú èbò wàràlú èbò tó bá tó ń ṣe bídíà ìbínú Ọlọ́run ti wà lórí yẹn pátápátá ṣé bó o ti mix pẹ̀lú àwọn ẹlòmíì kì í ṣe pé sẹ́mi ló kà lọ wà nù lé ìwọ náà ti wà nínú òyìnbó ọ̀rọ̀ àwọn ìlúmi bí ẹ ṣe ń ṣe ìsìláàmù sọjọ́rù tí wọ́n gbé lọ́wọ́ sọ ti mọ̀ pé nǹkan kan ti ṣe ọ́ láti ilé nù tí islam rí ọba ti lè meet up pẹ̀lú àwọn ìlúmi tó ọba tẹ́ jẹ́ mùsùlùmí tó jẹ́ ìlú islam ó fi hàn yìí pé nǹkan kan ti ṣe ọ́ láti ilé nù nǹkan tó wá ṣe ọ́ láti ilé ọ̀fẹ́ kókó lára ẹ̀ tó wá ń ṣe bídíà ń lọ láti ìlú òyìnbó náà nǹkan ti ṣe ọ́ nù báwọn tó bá tiẹ̀ lókà lọ kò yẹ kó lè ṣẹlẹ̀ sí wọ 09098889939 ẹ mọ̀ pé àsìkò rẹpẹtẹ la ní àárọ̀ báyìí kò dàbí ìjọ tá à ń bọ̀ lóòbọ̀ tẹ́lẹ̀ níjọ́ Sunday nígbà tí ó bá sí àwẹ̀ so 09098889939 091242939 fún ìbéèrè abẹ́ntí yóò bá sọ fún wa ibi tí ó wà lágbàáyé gbogbo nǹkan tá a ní òsì tí ó kàn sáré pé tí ẹ̀yin ẹ̀rìn jìnnà ni o àrìn jìnnà ni yóò jẹ́ kẹ́ rí abúkẹ́ ọ̀kẹ́rẹ́ o tẹ́yìn bá rí jìnnà yóò rí arọ rẹ o 09098889939 hello wa alaikum salam wa barakatuh hello ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò hello salamu alaikum wa alaikum salam wa barakatuh ẹ̀rọ àbáwọ̀ tí ẹ bá fẹ́ sọmọ ní orúkọ ṣebí látijọ́ tí ẹ ti bímọ yẹn tí ẹ ti pe orúkọ ọmọ yẹn sọmọ yẹn létí ìbá ti tó lọ́rọ̀ yẹn tí ẹ ti máa pe ọmọ yẹn lórúkọ tí yẹn ń sọmọ rẹ̀ ṣé ọ̀rọ̀ yẹn ni kí ẹ lè wá pe gbogbo èrò ṣé gbogbo èrò tí ẹ pè nínú wọn tó pẹ̀lú ọmọ tí yẹn bí gbà ní ṣé látijọ́ yẹn bá ti bímọ tí ò lè tẹ ọmọ yẹn ó kọ fún yẹn sọmọ tí yẹn pè òtún lápọ̀ tó tí yẹn ṣe káàkiri lára ọrùn ìjọ ṣé látijọ́ rẹ̀ lè máa sọ fún ọmọ mi tó ṣé ọdún òní kọ́ ọmọ yẹn yóò ní kọ́ ọmọ yẹn jẹ́ yàn. now ìbéèrè tẹ́ béèrè kò sí kọmọ lápò òsì ìrun nìkan lápò sọmọ létí kò sí kọmọ lápò òsì orúkọ tá a fẹ́ sọmọ náà a lè ti máa pè látijọ́ tá a ti bí a sì lè fi pamọ́ díjọ́ súná so kò bá a pè látijọ́ tá a ti bí súná ni bá a sọ díjọ́ súná ṣùgbọ́n sí dandan ni kó jẹ́ wípé ìgbáhùn táwọn àfáà ń ṣe tí wọ́n ti sọra wọn DNS lóde àtòdé súná ọmọ tí ọ̀pẹ kò wú ẹ̀ sórígun wọn bẹ̀ báwo ló ṣe wọlé à ń bọ̀ o ààyè ni ò gbà wá lẹ́ẹ̀kan náà ká nà o ara máa ṣe díẹ̀díẹ̀ báwo làwọn nǹkan yẹn ṣe wọnú ilẹ̀ Yorùbá bó ló ṣe dára tó ti wá dàbí ẹni yí ké alábọ̀rùn wá padà dẹ̀wù ṣàlàyé rẹ̀ 090 hello
ẹ ń bá ti fẹ́ pè ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò ni tẹ́ bá ti wà lẹ́gbẹ̀ẹ́ rédíò àníbí yóò mọ̀ wọnú ara wọn ni 09098889939 091242939 so ká gba ìbéèrè kan sí torí àsìkò. Hello. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò. Hello à ń gbọ́. Náà. Ẹ sọ̀rọ̀ Ọlọ́run ṣàánú wa. Téèyàn bá ti pè wọlé ẹ ti sọ̀rọ̀ ìyẹn mọ́ manage time orí rédíò ni. Nǹkan báyìí ni mo fẹ́ béèrè o. Simple. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó yẹ tètè. Iná ni mò ń bọ̀ ń bẹ́ẹ̀. Iná mo ti ń sọ kò sínú tí a kankan. Kì í ṣe pé àgbọ̀rí lọ́rọ̀ ẹ bá ló wà nù tí a kò sọ jáde. Àlá ń bọ̀ ń bẹ̀ ẹ má ti ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ inshallah àlá ń bọ̀ ń bẹ̀ síbẹ̀ sáà ń gbọ́ wa ń gbọ́ bá dọ̀la ibi tá a bá dé ara máa bá lọ díẹ̀díẹ̀ inshallah. So ní òní Fatusi Muslim community àti gbogbo agbègbè rẹ̀ so wá sí Ramadan àkọ́kọ́ so wọ́n ó ṣe pẹ̀lú pé àfáwà àgbà Sheikh Ishaq Abdulrahim àwọn ni wọ́n wà bá ní sọ̀rọ̀ ní aago 10 àárọ̀ tá bá ti dé Fatusi kálà ń lọ sí Tominsin block so tá bá ti kọjá rẹ̀ díẹ̀ sókè báyà ti di mọ́sálásí yẹn so ní apá right báyìí so ní Ìrọ̀rùn Olúwa zone 2 so lápá right ẹ̀ẹ́dì máa sì wọ́n wà lórí òkè báyìí so kí ẹnìkọ̀ọ̀kan ká tó fàyè lẹ́ka wá bẹ̀ inshallah ìpàdé tó ń di àárọ̀ ọ̀la pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. àtàbá ní ìbéèrè 070-1064-39 kágbẹ́lẹ̀ kan sí 070-1064-39 kò ní jù báyìí lọ máa ṣẹlẹ̀.